Hello, ladies and gentlemen. Welcome to History with Arewa. Thank you for joining me once again today. My name is Arewa and I welcome you to History with Moi. If you are new, kindly click on that subscribe button and don't forget to on your notification bell so you can always get notified whenever I drop a new video so you can come and check it out. Also, this is a Yoruba and English channel, so make it in the moment so ibi. Thank you guys for joining me once again today. My name is Arewa, as you all know, and I welcome you to History with Moi. On today's episode of History with Arewa, do not forget, for any advert, support or donations, or for any personal dialogue over this, my contact is going to be down below in the description box, and I'm also going to leave it in the comment section area. Don't forget to visit our two other channels, SMC with Arewa, that is Social Media Cut with Arewa, and Intimacy with Arewa. Thank you. Let's go on. On today's episode of History with Arewa and History in general, I want to talk about this recent death of a king in Yoruba land, Olufon of Ufon, in Ondo State. Ó jẹ́ nǹkan tí ó bà ẹni ní ojú jẹ́ ni. And a very significant king at that went to a meeting in Ondo and he could not get back to his house. He was almost at home when he was killed. Many suspected it to be the the Fulani Herdsmen, or some people, the Fulanis or the Hausas or the Northerners, I don't know. But that is the speculations going. Irrelevant of however or whoever did it. It is a disgrace, it is a shame to Yoruba race. Gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba, gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá. Ṣé rí pé ìtìjú ni ọ̀rọ̀ Olúfọ́n tí wọ́n kọ̀ kú bẹ́ẹ̀ yẹn, a whole king, odidi ọba aládé, odidi ọba ìṣẹ̀ǹbáyé, odidi ọba aládé, an ancient king as that, just killed like a chicken. Kí wọ́n pa odidi ọba aládé kó kọ̀ kú ikú bí adìyẹ. Níbo ni gbogbo agbára ilẹ̀ Yorùbá wà? Where is all the power of Oòduà? Níbo ni gbogbo agbára ilẹ̀ Káàárọ̀ Oòjíire wà? Níbo ni gbogbo àwọn agbára wa tí àwọn bàbá ńlá wa fi ń ṣe ìmúlò? Níbo ni gbogbo ẹ̀ wà? Ǹjẹ́ àti ẹ̀ ní anything tó ń pè ní traditional king mọ́? Ǹjẹ́ kankan wà tó tẹ̀ ń jẹ́ traditional king gangan náà? You cannot call yourself to be a traditional king when you are not a traditionalist. It is not possible. Ǹjẹ́ wọ́n ti ń gbé àwọn tó ń fi jọba yìí lọ sínú ìpèbí? Ǹjẹ́ àwọn ọba yìí tí ń ṣe ìṣẹ̀ṣe? Ǹjẹ́ ó tiẹ̀ ní ọba kankan nílẹ̀ Yorùbá tó jẹ́ ọba ìṣẹ̀ṣe? Báwo ni wọ́n ṣe máa pa odidi ọba alájẹ bí adìyẹ tó kọ̀ kúkú Sahara? Just like that. Níbo ni gbogbo kí ló ti ń pè? Àwọn bulletproof, àwọn òkígbẹ́, àwọn ayẹta, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbo ni gbogbo àwọn agbára yìí wà? Gbogbo àwọn afọbajẹ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá, orúkọ là ń pọ̀ ọba aládé. Gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá, gbogbo àwọn jọbajọba, àwọn tó ń fi àwọn afọbajẹ ilẹ̀ Oòduà, ẹ bá wa bọ́ takẹ́ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ojú gbà mí tì pé ọba yìí kú, kò sí ọba kankan ilẹ̀ Yorùbá tó tiẹ̀ jáde sọ anything lórí ikú tí ọba yìí tó kú. Kí ojú ọba aládé kí wọ́n yìnbọn fún kó dẹ̀ kú bí adìyẹ, just like that. Gbogbo ẹ̀yin ọba aládé ẹ̀dẹ̀ dákẹ́. Ẹ̀dẹ̀ ṣe kí ni? Gbogbo yín ẹ dákẹ́, ẹ rí nǹkan kan sọ sí. Ẹ ò tí ẹ dìde pé ní ìlú tó lọ́ba tó ní ìjòyè kí wọ́n dẹ̀ yìnbọn. Káwọn darandaran kàn yìnbọn fún odidi ọba aládé, kọ́ba aládé jáde lọ ṣe meeting kó má wọlé ẹ̀sùn nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo agbára tó wà nílẹ̀ Oòduà. Níbo ni gbogbo ẹ̀yin ọba yìí bolẹ̀ kó gbogbo agbára wa sí? Ṣé gbogbo ẹ̀lẹ́ ti tàdánù ni? Ìjẹ́ nǹkankan tí ẹ wà tó ń jẹ́ agbára nílẹ̀ Yorùbá? Do we even have any power again? Gbogbo àwọn ancient power, where is everything? Is this not a disgrace? Wọ́n ti tú ìdí wa síta. Wọ́n ti fi hàn wípé a ní nǹkankan. Kò sí nǹkan tó ń jẹ́ ègún. Kò sí nǹkankan tó ń jẹ́ ewé nílẹ̀ Yorùbá mọ́. Gbogbo àwọn agbára ìṣẹ̀báyé, gbogbo ẹ̀lẹ́yìn ọba ẹ ti fi ẹ̀sìn religion méjèèjì ní ẹ ti fi bàjẹ́, lẹ ti fi gbádànù. Ìwọ tó bá jẹ́ pé Christian ni ẹ, kí ló ń ṣe pé ó fẹ́ lọ jọba? You cannot call
call yourself a traditional king and you're not a traditionalist. It does not work like that. An Alpha cannot say he's an Alpha and he wants to go and be a Dickness. It's not possible. He wants to go and fight for a position of a Dickness. It's possible. You cannot see Pope. You cannot see a Pope now say he wants to go and be an Imam. Abon fẹ́ lọ jẹ́ ìyá kinikan of Imam. It's possible. Oh, le pera ẹni Christian kó máa sọ pé ó fẹ́ lọ jẹ ọba. Kí ló bá ń jẹ ọba lé lórí? Kò ń ṣọba ẹ̀sìn lẹ́jẹ̀. Kò kí ń ṣe ọba ẹ̀sìn ni ọba tí ẹ jẹ. You are a traditional king lórí àṣà àti ìṣe ilẹ̀ Oòduà. Tó bá ti lè ṣe ìṣẹ̀ṣe, kí ló ń wá níbẹ̀? Kí ni ó wá ní ibẹ̀? Gbogbo ẹ̀yin ọba àti gbogbo afọbajẹ, ẹ ti ta gbogbo agbára ilẹ̀ Yorùbá. Ẹ ti fi ẹ̀sìn méjèèjì ẹ ti fi du gbogbo ẹnu. Ṣebí ṣojú ti tán yín, ṣebí àṣírí yín ti tú. Wọ́n ti tú di yín síta. Kẹ́yìn gan má sùn wọra mọ́ nlé yín ni. Bí wọ́n ṣe pa odidi ọba aládé tó kú ṣíkìn bẹ́ẹ̀ yẹn, tó yẹ pé ìbọn òun ló mú balẹ̀ tó dẹ̀ kú lọ bẹ́ẹ̀ yẹn. Ó ti fi hàn pé gbogbo yín náà ni ẹ rí bẹ́ẹ̀. Níbo ni gbogbo èmi láyẹta odidi ọba aládé? Kí yàn fèsì odidi ọba aládé? Kí ìbọn kó pa odidi ọba aládé? Ní ilẹ̀ Yorùbá, pẹ̀lú gbogbo agbára tó wà nílẹ̀ Yorùbá, pẹ̀lú gbogbo agbára tí ó wà ní ilẹ̀ Yorùbá, níbo ni gbogbo àwọn agbára yìí wà? Where is it? Why are they not using it if we still have? Tábá ní kò sagbára mọ́, ẹ máa ní agbára wà. Kí ló dé tí ẹ mú agbára yìí kẹ́ lò? Kí ló dé tí wọ́n ń lo agbára yìí? Kí ló dé tí ẹ ń lo agbára tẹ́ ẹ sọ pé wà? Níbo ni agbára náà wà? Kí ló dé tí ẹ mú lò? Kí ló dé tí ẹ ń fi ẹni tí ò ń ṣe oníṣẹ̀ṣe jẹ ọba? Kò yọ gbogbo ẹ̀yin afọbajẹ sílẹ̀. Kò yọ gbogbo yín sílẹ̀. Nǹkan kan náà ni everything. Look at the disgrace. Look at how the death of that significant king just exposed all of you that call yourself king. You all kept quiet because kẹfí pòkó kàn yín. Okay, ṣé àwa youth ní ká tún bọ́ta ká máa protest lórí ọba tí wọ́n pa? Gbogbo ẹ̀yin ọba aládé ẹ dákẹ́. Wọ́n pa kan lára yín, gbogbo yín dákẹ́. Bí wọ́n ṣe máa wá bá yín náà ni because wọ́n ti pẹ̀lẹ́ pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ẹ dákẹ́ ni now. Everybody dákẹ́. Ẹ̀yin náà ẹ má sùn wọra nlé yín o. Wọ́n á dọ́dọ̀ yín nù. Àwọn Yorùbá náà ló máa ń pa pé ikú tó ń pojú gbà ẹni òwe ńlá ló fi ń pasún ni. Wọ́n ti fi ilé pa àrokò fún yín. Ẹ dákẹ́ síbẹ̀. Kẹ́ má sọ̀rọ̀, kẹ́ má gbégbèsè kankan. Kẹ́ má ro òkú yẹn. Kẹ́ni tó ṣiṣẹ́ yẹn kó má sun ilé ẹ̀ mọ́jú. Gbogbo yín ẹ dákẹ́ síbẹ̀. Kò sí tútú. Ó ti fi hàn pé kò sí nádà, kò sí agbára kankan lọ gbogbo yín. Pàfú ẹlẹ̀ ni yín. Pàfú ẹlẹ̀ òun ni gbogbo yín. Pàfú ẹlẹ̀ ni gbogbo yín. Ibi tí gbogbo agbára lẹ Yorùbá bá wà, gbogbo àwa yóò tún béèrè. Ẹ gbé jáde fún wa, ẹ fi hàn wá. Ẹ ti ta gbogbo ẹ̀ dànù. Ẹ ti fi ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kristẹni, ẹ ti fi gbá gbogbo ẹ̀ dànù. Àwọn olè á dẹ̀ bí yín. Àwọn tó ti ṣe kẹ́ tó ṣe, wọ́n bí yín torí wọ́n ṣe bẹ́ẹ̀. Ta ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin gan ẹ̀ ní rí nǹkan dé bá. Ẹ ní rí dé bá. Gbogbo agbára tí àwọn bàbá wa fi mú lo agbára, ẹ mú gbogbo ẹ̀, ẹ gbá gbogbo ẹ̀ dànù. Look at how they exposed you people so easily, and then you all kept quiet. Wọ́n pa àwọn youth nípakúpa, gbogbo ẹ̀yin ọba aládé, ẹ keep quiet kò kàn yín. Wọ́n ti mú kan lára yín balẹ̀ nísìnyí, gbogbo yín ẹ ṣe kíni, ẹ keep quiet pé kò kàn yín. Wọ́n ti fi pọ̀rọ̀ kò fún yín, wọ́n ti fi pààrọ̀ fún yín, wọ́n ti fi pa yín, wọ́n ti send ẹ̀ sí yín. This is a lesson, a message to you. Wọ́n ti fi òkú mani yìí, òkú ọba Olúfọ̀n yìí, wọ́n ti fi pààrọ̀ kò fún yín. Ẹ dákẹ́, kẹ́ má sọ̀rọ̀. Ẹ má sùn, kẹ́ má falá lánú yàrá yín, á kàn ẹ̀yin náà. Tí wọ́n bá lè pa kan lára yín, kí gbogbo yín dẹ̀ dákẹ́. Wọ́n pa àwọn ọmọ yín, wọ́n pa ògo ọ̀la yín, so anything. Wọ́n pa kan ní ara yín, gbogbo yín náà má dákẹ́ síbẹ̀ mọ́ màní. Ẹ má worry, wọ́n má dọ́dọ̀ títí yín náà.